هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى. Ọba tí ó ní ká mọ ojú ọ̀nà Islam, a sì ń rí ní òdiwọ̀n agbára mímọ̀ wa nípa Islam náà. Ó sì tún wá ní ká kù lérí ẹ̀dì sí ìkẹ́ Ọlọ́run ọba ni, kì í ṣe mímọ̀ ṣe wa. Ọlọ́run a dúpẹ́ fún ọ lérí ẹ̀. A jẹ́rìí pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni, a jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Kí Ọlọ́run ọba àlékí ọlá kó bá wa kẹ́ Ànábì wa Muhammad, òun àti àwọn ará ilé ẹ̀ àti àwọn sàhábà rẹ̀ ní àtòkèdélẹ̀ wọn, àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí ọjọ́ ẹ̀san. Àwa náà tí àwa rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́, k'Ọlọ́run jẹ́ kí a gúnlẹ̀ sí èbúté ìdùnnú àti àlàáfíà. Ìtọ́sí ire k'Ọlọ́run kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa náà. Ọba tó ní kí àwa náà ká máa jẹ́ ọmọ fáwọn ẹnìkan, Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ tiwa náà kán jẹ́ ọmọ gidi fáwa náà. Wala la hawla wala quwwata illa billah. Ẹ̀rú sin Ọlọ́run ọ̀wọ́n jùlọ, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọmọ mi, gbogbo yín pátápátá a kí yín ní orúkọ Islam. Ọlọ́run fi wá ṣàkíyèsí o pé ìpáyà wọn Ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ká gbìyànjú ká kú sórí Islam, ká má kú ní kèfèrí. Èyí báyìí gangan ni ìkẹ́ àti ọlá fẹ́nìkọ̀ọ̀kan wa. K'Ọlọ́run jẹ́ ká kú sí Islam Ọlọ́run. Ọ̀rọ̀ wa ó tún kù ń rìn lórí ìyá àti bàbá. Gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe fúnra wa ní ìjẹ́jọ́, àsìkò kò gbà wá láti ṣe àlàyé gbogbo ohun tí ó jẹ mọ́ ọ̀rọ̀ òbí méjèèjì. Bó tilẹ̀ wù kí a máa ṣàlàyé, yóò máa ṣẹ́kù náà ni. Ṣùgbọ́n ìwọ̀nba tá a bá gbọ́, kò sí ohun tó dáa tó ń pé ká lò ó, ká lè bá a fi rí àlàáfíà t'Ọlọ́run ní ó wà ní inú ẹ̀. Níjẹ̀jọ́ a sọ̀rọ̀ díẹ̀ fúnra wa. Àwọn ọ̀rọ̀ kan wà tí a sọ tí a mẹ́nu gbérí ẹ̀ tó ní dìbí ká mú ẹ̀rí kan wá nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí nínú súnnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ṣùgbọ́n sábà àsìkò kò jẹ́ ká lè débẹ̀. Ká má gbàgbé pé àwọn ẹnìkan ni agbára wọn fi wáyé, a sì ní ká mọ̀ pé ní ire ni wọ́n, aláàánú wa jùlọ ni wọ́n. Àwọn lẹ́ni tó fi kẹ́ wa jù lẹ́yìn Ọlọ́run ọba, ta fi wá ń padà ríra wá pé èèyàn lèmi náà lénìí. Ẹni tó bá wá ṣoore fún èèyàn, kí la máa ń ṣe fún ibi? Ire ni o, òun la ṣe fún. Bó tilẹ̀ wù kó wá ṣoore náà fáwọn òbí ẹ tó, kò lè tó wàhálà kan ṣe ilé ẹ̀rọ yìí. Àbí ó sọ pé ìgbà tó jọ́kùnrin ní sí ó fẹ́ rù yẹ́ sínú padà sí bàbá ẹ̀. Èyí ti tó ń pé oore tán ṣe fún ẹ̀bẹ̀ yẹn ò tó bẹ́ẹ̀ láti san ẹ̀san fún wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣùgbọ́n gbìyànjú ní òdiwọ̀n bọ́lá ṣe pẹ́ láṣẹ. Láwọn ọ̀rọ̀ tí a wá sọ, òun náà ni pé a sọ gbólóhùn kan bí àwọn obìnrin máa ń dáṣà kan pé tí n bá mọ̀ wípé bàbá ẹ àti ìyá ẹ kù láyé ni ìbá ti má fẹ́ ẹ. Wọ́n jẹ̀mú lọ́dọ̀ títí ẹ̀. Sábà ẹ̀kọ́ tó ń gbà ń tiẹ̀, ẹ̀kọ́ títí ẹ nìyẹn. Àwọn ẹgbẹ́ tí wọ́n jọ wà lérí ìwọ̀n kan náà, wọ́n jọ máa wá ara wọn káàkiri. Lóòótọ́ àwọn kankan lọ́mọ ń bẹ̀ ta láti ṣe àlàyé fúnra wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tá a sọ, ó lè korò létí àwọn ìyá wa pé ọ̀rọ̀ wo leléyìí? Ìmáàmù wo ni ìmáàmù náà? Kí ni à ń wí gan? Òun náà ò níyà ni, mo níyà o, mo sì ní bàbá. Ṣùgbọ́n ohun tẹ́mi ń sọ ó yé mi. Nǹkan kan lajá sì máa ń rí ó tó gbó. Àbáwá rí ń pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ohun tí ò da, ẹ̀tọ́ tiwa ni ká ṣàlàyé fáyé ń pé ẹ̀yin tí ẹ kù lẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀ o, nítorí pé aburú ni ó gbẹ̀yìn ẹ̀. Tó bá di pé ìyàwó bá ń travayé ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ní sọ gbólóhùn bẹ́ẹ̀, ó fẹ́ máa rìnrìn bẹ́ẹ̀. Ajá sí pé irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ ń wá ọ̀nà àti yọ ọkọ ẹ̀ kúrò nílé àlùjánnà wọnú náà nìyẹn. Lábẹ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam.
Abu Hurairah radiyallahu anhu òun ló gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad. Ó ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul. Òun fi tí ara tòun fi gbọ́ tí a fúnro wa ìkí àtọ́lá Ọlọ́run kó mọ̀ lọ́ba tí ń sọ gbólóhùn pé raghma anfuhu thumma raghma anfuhu thumma raghma anfuhu. Ànábì ní ìgbàgbóró imú onítọ̀hún kí ni ìtumọ̀ ẹ̀? Kò jèrè, ó pàdánù, ó ṣòfò ayé àtàlùkìyàmà, kì í ṣe ọmọ rẹ̀, ọmọ burúkú ni. Qila ya Rasulallah, àwọn tó wá ń jókòó tí Ànábì fi ń sọ̀rọ̀ yìí wọ́n ní èrè Ànábì ta ló nítọ̀hún? Wọ́n bí Ànábì Muhammad bẹ́ẹ̀. Ànábì wá ní gbogbo ẹnikẹ́ni tí ó bá àwọn òbí ẹ̀ láyé ń pa àwọn òbí náà ṣẹ́kù láyé, wọ́n wá di ogbó lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú bọ́n ṣe dàgbà sí lọ́wọ́ tán ṣòro tọ̀ sí lọ́wọ́, kò rí àlùjánnà wọ, iná ló fi wọ̀. Ànábì kí ni gbàgbọ́dọ̀ imú onítọ̀hún tó ń pàdánù. Tọ́bọ̀ wá di ń kóbìnrin wá ń travayé ọkùnrin lérí àwọn gbólóhùn bẹ́ẹ̀, níbo obìnrin yẹn ń lọ bí pé ọmọ ìwọ àti bàbá yín ẹ̀yà ẹ̀mọ́ wà papọ̀. Kọ́dà tó bá ṣọ́ra gan, ìyàwó ẹ̀ lè ń faṣọ ní bàbá ẹ̀ pẹ̀lú yẹ òkan kú dànù tó lè bá fi ráyè fi jókòó. Ìhànà kìíní àlùjánnà fún ẹ kò ní jẹ́ kó o ní ti bàbá àti ìyá ẹ̀ o. Ẹ̀rí nìyẹn lórí ohun tí a sọ ní ìjọ ẹjọ́, kì í ṣọ̀rọ̀ fẹ́ rúmọ̀ wọn. Ta ló sọ? Ànábì wa Muhammad. Èyí tó dáa jùlọ láyé, mo fi ní kọ́lọ̀ ń já arúbìnrin rere fẹ́. Tó bá arúbìnrin rere fẹ́ sẹ́, obìnrin bẹ́ẹ̀ ni ó mọ rẹ̀ lọ́wọ́ lérí ìtọ́jú ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀. Wà Àkànbí, bàbá ò tí fún ọ lówó oṣù, màmá ò tí gbàṣọ wọn lọ fún ọ. Ǹjẹ́ ò ní jẹ́ ká lówó wọn lónìí? Inú ilé wọn pàápàá ó dọ̀tí, kájọ bá tún bẹ̀ ṣe fún wọn. Kọ́dà ìyàwó ti lọ bẹ̀, níbo ló lọ? Ọ̀dọ̀ màmá ni mo wà. Kí ló ń ṣe? Òun tún lè ṣe fún wọn. Ìyá pẹ̀lú bàbá tí bá ní pé ìyàwó ń ṣe bẹ́ẹ̀, wọ́n tún kórìíra ọkọ ni. Wọ́n ní ọmọ rẹ̀ ló fẹ́. Ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ó ṣọ̀wọ́n láyé. Ṣùgbọ́n àsìkò tá ń lọ ìkan ló burú. Akàmọ́ rí ń pé àwọn obìnrin kan ṣaṣọjọ náà ni wọ́n lọ rí ọkọ. Bọ́n ṣe ń wé gèlè wọ́n kọ, bọ́n ṣe ń tọ́fà wọ́n kọ, wọ́n ń tọ́mú wọ́n kọ, léyìí tí wọn lè tọ́nu lé fọ́kọ ṣùgbọ́n lè tọ́ lọ sí ìgboro. Èyí tá ń kó lọ nìyẹn. Ṣùgbọ́n ẹ̀kọ́ bá ṣe ń gbé ilé ọkọ pẹ̀lú ọkọ àti ìyá ọkọ àti bàbá ọkọ, gbogbo ẹ̀ la pàdánù lórí kò sí mọ́. Ló fi á di pé wọ́n solution fúnra. Kí ni solution? Bàbá àti ìyá ẹ̀kan kó láyé ká lè bá fi ráyè fi ṣe kí la fẹ́ ṣe. Kí la fẹ́ ṣe fún ẹ? Wọ́n wù ẹ lọ bí kò ní jẹ́ kẹ̀kẹ́ láyé náà lẹ́yìn bàbá ẹ̀ pẹ̀lú ìyá. Ǹjẹ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òbí ẹ jẹ́ ká mọ̀ wọn lóbi. Tí obìnrin bá ń pa ògèrè lẹ́gbẹ̀ẹ́ tó wá di pé o bẹ̀rẹ̀ sí ní fọ kàlẹ́sán obìnrin bí rẹ̀ léèrè pé ṣé nǹkan kan wọ́n ti máa ṣe mí? Ihun tí ìṣe iṣẹ́ ẹ̀ tó bá ti ń ṣe máa ń rìfúrẹ́ṣì wà, ṣé nǹkan wọ́n ti máa ṣe mí? Lóòótọ́ wọn ní ká rọbìnrin lọ́wọ́ náà, ìsìláàmù fẹ́ bẹ́ẹ̀, rọbìnrin lọ́wọ́ lọ́ra kan fún lọ́jà, ó ṣe nǹkan fún un, ṣùgbọ́n tí bá ti ń kọjá nìvó ohun tá a mọ̀mọ̀ yàn nínú Islam bí rẹ̀ ń gbé kí ni ọ̀dà nǹkan ọ̀pọ̀lọpọ̀ mi ti ń sán díẹ̀díẹ̀ o, nǹkan mi ti ń wọlé, kò fura sáàrì yẹn dáadáa nítorí ohun tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Èyí ni jẹ́ ẹ̀rí lérí nǹkan tí a sọ ní ìjẹ́ ọjọ́. Àwọn kẹ́kẹ́ tó máa ń wáyé fẹ́ ká fura sí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pè wá sákìyèsí ẹ̀. Ọlọ́run fẹ́, Ànábì ń fẹ́ bí ká tọ́jú ìyá ká tọ́jú bàbá. Kẹ́kẹ́ máa ń wáyé lọ́dọ̀ àwọn ìyá wa nígbà míì tó yẹ ká fura sí ní ohun tí ó hàn náà fún wa láti tọ́jú bàbá àti ìyá dáadáa, kódà láti tọ́jú bàbá dáadáa. Àkànbí wá wọlé, ìyá ó sì gbé ẹjọ́ pẹ̀lú ẹkún. Bàbá yín ó fi àjẹ mí o, bá ti sùúrù nù ní bá mi lé ọkọ o, ìyá ó jìyà gan ni o, bàbá yín lé burúkú ayé àtọ̀run ni. Ọmọ tóun náà kẹ́kọ̀ọ́ tí ò mọ ohun tọ́lọ́run sọ Ànábì sọ, òun náà rí òun náà kú lè purọ́. Yóò wá di ń pé ọmọ ọ̀fẹ́ wá yẹ kó lè rí nǹkan tọ́lọ́run sọ fún bó sì rí ohun tí yẹ sọ fún láti fìyà fi jẹ bàbá ẹ̀. Bàbá ẹ̀ sì nídìí ẹ̀. Ìtàn burúkú ni o. Ọmọ
tí ẹ bá pa ògèdè bẹ́ẹ̀ fún ẹ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí eré tí kí la máa ṣe sí bí màmá ẹ̀ pé màmá ihun tẹ́ ń sọ yìí ṣé ẹ fẹ́ mi kí n sẹ̀san fún wọn ni kó sẹ̀san fún ni ọ̀dà àdúgbò ìgbà tí pàpá ń ṣe fẹ́ iná gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ìsímẹ̀ o tán ṣe fún yín nígbà náà ẹ̀ ń rí nira ni àbí ẹ̀ ń rí àlàáfíà mo rí ìrora ṣé wàá yẹ kí ẹ máa fi ìnira fi kàn yàn lónìí rárá bí bàbá mi ṣe fún ẹ̀yin èmi lè ṣe fẹ́ fún bàbá tètè nítorí pé kí ni Quran ọkọ wa lẹ́kọ̀ọ́ ihun tí a sọ ló sọ ọmọ òsínbẹ ò rí díẹ̀ kódà àtẹ̀yí tó wà ń bẹ gan lára mo fẹ́ sọ yìí ó kò jọ èyí tó wà ń bẹ tó ṣojú ẹ pé bàbá ẹ ó gbé so ó lámọyẹ ẹ lérí ó fún lẹ́sẹ̀ ó ṣe ọ̀tún jòsì ìmọ̀ ń wáyé àbí kì í wáyé ni kódà ó wáyé fánábì ọlọ́run gan anábì Musa kì í ṣe pẹ̀lú ìyàwó o pẹ̀lú ìyàn tí wọ́n lè sọ ń pàdánù ọlọ́run pààyàn anábì Musa èèyàn dèmàdé sùtì ẹ̀ lọ́dọ̀ mi kó ara òun lọ́wọ́ lérí kèfèrí fàwákàzáhu faqada alayhi this Quran sọ nìyẹn Musa sì di ẹ̀ṣẹ̀ ó sì gbogbo onítọ̀hún òun tó sì gbẹ́mìí mi kò tí ì rárá èyí tó ṣojú ẹ̀ ń kó wáyé èèyàn lèèyàn ó mọ̀ jẹ́ ṣùgbọ́n mi fi hàn kúrájí àwọn ọkùnrin pé kán máa na ìyàwó torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ aṣojú ẹ̀ bẹ́ẹ̀ ọmọ mọ́ràn rò kò tí ì àṣẹ tí Ọlọ́run ọba tó pa ìwọ fún ìyá ẹ fún ẹ bí kò ṣe fún ìyá ẹ pẹ̀lú bàbá ẹ má kó lè rí ẹ o ìyá pẹ̀lú bàbá wọ́n ṣe tiwọn wọ́n ti wá ṣe kí ni wọ́n ti wá lọ ọwọ́ àpò yìí tí ọmọ bí ṣe sí bàbá ẹ pẹ̀lú ìyá ẹ ìtàn tá bá pa fún ẹ má jẹ́ kó yẹ kó lè rí mi tó lọ́run fẹ́ ṣe tọ́lọ́run ní kò ṣe fún yẹn pẹ̀lú bàbá ẹ Qur'an wa parí ẹ fún ọmọ gangan Qur'an ní fajaza'u sayyi'atin sayyi'atun mithluha Quran ní tí wọn bá na ọwọ́ ibi síyàn aburú síyàn ó ní aburú tán na ọwọ́ ẹ̀ sí ẹ kó má lè ní kó nà sóńtò ń pàpà ẹ gbọ́ bẹ́ẹ̀ yìí bí wọn bá mú ẹ tó gbá etí ẹ lápèjúwe pọ̀lọ́wọ́ yìí ọ ní láti wo òdiwọ̀n bó ṣe pẹ́ gbà bó ṣe lágbára sí bó ṣe pẹ́pẹ́ kó má di kó fi gbé fún torí tó bá lọ di ò bá pé o tó bá tún lọ lé ọdún kan àgbákò wájú Ọlọ́run. Ó ti yé Quran wa parí ẹ̀ wọ́n ní faman afa gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe àmójúkúrò tó kójú kúrò mẹ́ wa aslaha ó wá ṣe dáadáa faman afa wa aslaha kí ni ó ṣẹlẹ̀ sí fa ajruhu ala Allah Ọlọ́run ní irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ san kí wọ́n fẹ́ gbà òun lòun kán fílẹ̀ kán dáadáa òun sàn lẹ́sàn náà ló fi já sí pé a gbọ́dọ̀ ríyàn láyé tó jẹ́ mùsùlùmí kó sọ fún bàbá ẹ pé bàbá ń lè yáàfin láyé àti láyé kó sọ fún yẹ ń gbè láàfin yáàdì àti láyé kódà èèwọ̀ ni fún mùsùlùmí kó sọ fún ọmọ ìyá mùsùlùmí kí ni ń lè yáàfin láyé àti al-qiyama tani wọ gbọ́dọ̀ kí ló jẹ́ ìtumọ̀ pé ń lè yáàfin láyé àti al-qiyama ìtumọ̀ ni pé èmi tí mo sọ̀rọ̀ yìí o mo ti mọ̀ pátápátá kò sí àṣìṣe kan tí mo lè ṣe mọ́. Quran wa parí ẹ̀ nínú àyà mi ó ní atahsabunahu hayyinan wa huwa inda Allahi azim ẹ̀yin lè máa wò ń pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́yìn nǹkan ń pé ẹ̀ṣẹ̀ lásán ni tó ń tọ̀ ń lè tóbi ti tiẹ̀ lọ tó ń tọ̀ ń sì pàtàkì náà ẹ̀ṣẹ̀ náà yóò pàtàkì ẹlẹ́mìí ẹ̀ yóò tọrọ àforíjì ṣùgbọ́n wọ́n ń pé titi ẹ̀ ò tó nǹkan kan Ọlọ́run wa ní èyí tí kò tó nǹkan ẹ̀mí Ọlọ́run mú dání ó tóbi lọ́dọ̀ mi lọ́wọ́ nípìnlẹ̀ ní kò pọ́ mùsùlùmí lé láyé kí náà wá gbé ẹ bẹ́ẹ̀ ó tún lọ sọ fún bàbá ẹ pẹ̀lú yẹn pé bàbá ẹ fojú ara fi rí mẹ́tàlá ẹ̀yin náà rí nǹkan tó kó láyé ó iṣẹ́ ọmọ rẹ o kọ́lọ̀ mọ́ ṣọ̀rọ̀ wa bẹ́ẹ̀ bí kò á sọ fún yẹ rántí àwọn ọjọ́ kan nǹkan mí ìṣojú tiẹ̀ náà ọmọ mi ò sì dàgbà báyìí bó ti dàgbà tó kùjẹ́kùjẹ́ ni o ìyẹn fẹsẹ̀ fi wọlé káàkiri láti wá ṣe fọmọ ó sì rí gbogbo ẹ̀ wá ríṣẹ́ tán ó wá ní ìyàwó ni ọmọ ni àbí nǹkan kan ní wọ́n kí sọ tó rántí yẹ pẹ̀lú bàbá ẹ̀
gbogbo ohun tí wọ́n ṣe fún ẹ tó ti wá lọ tó dùn ẹ gbàgbé lérí ẹ̀ èyí tọ́lọ́run rán wọn ni kò ṣe afa wa aslaha bẹ́ẹ̀ ni kò padà sí fa ajruhu ala Allah ọlọ́run nìkan ní mọ́sẹ̀sẹ̀ ìbẹ̀ ní ká padà sí kọ́lọ́n kó pẹ́ nìkan kan wá máa ṣe aqulu ma tasma'una wa astaghfirullahi wa lakum fastaghfiruhu innahu huwal alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd ọpẹ́ ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí ajẹ́rìí ń pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni ajẹ́rìí ń pé ànábì Muhammad gíṣẹ́ Ọlọ́run kọ́lọ́run kó bá kí ànábì Muhammad gbogbo ara lé èyẹ ó lọ bẹ́ẹ̀ lórí pé orí bẹ́ẹ̀ pé bàbá ẹ àtìyẹ́ ẹ àrí wọn kò dáadáa kódà máa ń wáyé ń gbà mí pé bàbá máa ń negligé ìgbésí ayé ọmọ bóyá oníyàwó méjì ni èyí tó jẹ́ ìyàwó tó dé wá bá ìyálé òun mọ ẹ̀fọ́ tọ̀hún sè ó wá sí ọkọ jẹ́ kò ríran rí ìpìlẹ̀ mọ́ bí ó ṣe ríran rí ìpìlẹ̀ tó jẹ́ ìyálé yẹn sẹ́ ẹgbàá náà wà ná gbogbo àwọn ọmọ ó wà bẹ́ẹ̀ láyé o àwọn ọmọ ìyálé tàgbákò Ọlọ́run wá ti kọ́ ń pé ẹ̀yin ọmọ ìyálé kì í ṣe bàbá yín lẹ́tà rẹ̀ fi jẹ́ èèyàn láyé gbólóhùn yẹn bá mu dáadáa bàbá yín kọ́ ni ó jẹ́ sábàbí tẹ́ fi di èèyàn láyé ṣùgbọ́n iṣẹ́ tí mo rẹ̀ lẹ́yìn tó di èèyàn wọ́n fi ilẹ̀ wọ́n lọ́pọ̀ bá jìyà o. ń já sí pé bàbá ò ní rí tiẹ̀ rò mọ́ mẹ́sábàbí kan ní wà mẹ́ bàbá náà kò wọ́dọ̀ ẹ ipá ti wàhálà ìdààmú ló fi kàwé láyé ló fi há Qur'an láyé ló fi ṣe gbóhùn kí ẹ ṣe láyé ló fi dìyàn alhamdulilayi kó wá tẹ gbogbo dàrá yìí bàbá ẹ rí ògo ẹ kú ṣe nǹkan fún mi tẹ́lẹ̀ rí ẹ wọ dọ́là onítẹ̀yìn lọ́wọ́ ẹnu ọ̀nà lẹ́mìí mọ́tò wa mọ́ ẹ má ṣìnà pa bí báyìí mọ́ o kí ló ń ṣe yẹn òun ran oró yẹn yìí ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe aburú sí wọn ni wọ́n ṣe dáadáa tó lọ́wọ́ rán wọ́n sí wọn ọmọ rẹ̀ ni ẹ bó ṣe ń ṣe kí ló ń ṣe yẹn òun paná aburú bàbá kan wà ronú yóò jókòó síbi yóò mọ̀ sunkún pé mo ṣe ìdáláyé o gbogbo àwọn ojú ti dá bí náà ṣe abúláyé o tó bá fún bàbá tó ń fún jẹun fún wọn tó tọ́jú ẹ̀ wọn náà máa rò pé àwọn tó yẹ kí n náwó fún láyé mi náwó fún àwọn ilé náà fún mi lérè àwọn tí mo ná sí lérí náà á di ohun tó dà yìí àwọn ló já látakò mi yóò mọ̀ sunkún fi ṣàdúrà fún ẹ ń já sí pé dáadáa ń gèrè dáadáa fún wọn bí a máa ṣàbò sí ẹ látòní lọ má ṣàbò fún mọ́ pápá ìgbìlọ̀ yẹ pẹ̀lú bàbá ẹ̀ náà wọ́n rí sí wọn owó tẹ̀lé àṣẹ Ọlọ́run lára wọn wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wọ́n fi kún ìjọmọ gidi nìyẹn. ìmọ̀ wáyé nígbà míì ṣé àwa tá a jọ mọ àríyàn rí nǹkan kan bàbá mi máa wà jù máa le ibi títọ́ mọ yóò le gan ni o ọmọ àdéhùn ti sá fún wọ́n sá fún bàbá ẹ̀ gbà tó ti dàgbà kódà kó máa sọ̀rọ̀ burúkú mẹ́sàn-án mẹ́wàá fún ẹ wọ́n máa lọ́mọ máa súnmọ́ títí kó fi rọ̀ sí máa fi ẹ̀kọ́ Islam fi bá ṣe ìyá mi sì máa ń wà bẹ́ẹ̀ ń gbà mí ẹ̀kọ́ Islam fi máa bá ṣe bàbá mi máa mọ́ ọmọ kódà nǹkan mi ti lè lérí ẹ̀sẹ̀ nǹkan rí ni o bí kọ́ máa sọ pé ọmọ ìdáàbò lọ ha Qur'an ní tó wù mí ní sí ni ẹ̀ fi léwé lẹ́ lọ ha Qur'an bàbá náà bàbá báwo Qur'an lẹ́tú ipò lásán ni ṣe bí wọ́n rí pé lẹ́tú ipò lásán ni ṣùgbọ́n wọ́n rí pé ní ìbò tó máa pè sí ó lágbára lẹ́mìí tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ wà ju ilé rẹ̀ pé tó bá ṣe ò lè rí yọnu mi. wọ́n bá dàgbà ó ṣe ṣe padà tètè mọ valeur kí nàbí kò mọ̀ mọ̀ dákun bàbá ẹ̀ súnmọ́ kò ṣòro fún bàbá ẹ̀. ká mú àrùn yẹn dáadáa tó mọ́ wà bẹ́ẹ̀ láyé náà wọ́n ti gbogbo ọmọ lọ bẹ́ẹ̀ kọ́lọ́hún kò ṣàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa wọ́n wá kú bàbá àti ìyá kan jẹ́ kèfèrí ó lé o Ọlọ́run dákun àdúrà mo ṣe Ọlọ́run àti gbà ó rọrùn lọ́dọ̀ Ọlọ́run àwọn òbí
tọmọ jẹ́ mùsùlùmí lábẹ́ wọn Ọlọ́run tán jẹ́ kí ìpè Ọlọ́run bá yí wọn padà sí Islam lọ. Kí náà ó le ẹni tó bá ka nǹkan pẹ̀sẹ̀ ohun tí mo sọ yìí yóò tètè yè. Ọ̀rọ̀ yìí jẹ́ kèfèrí sẹ́ àkákún lónìí a pàtàkì àwọn nǹkan míì lábùkù jùlọ. Lápèjúwe kí wọ́n sọ nísìnyí pé ìyá alágbájá ọmọ alágbájá bíbọ̀ alágbájá ọmọ alágbájá oníṣìnà paraku ni wọ́n ṣe ṣìnà fúrẹ́ kí ni ó ṣe wọ ọmọ ó gbóná gan yóò kọjá nìbó tó yẹ kó rí ṣùgbọ́n wọ́n á gbé kó nìbó yẹn wọ́n á ní ìyá alágbájá ọmọ alágbájá kèfèrí ni ń ṣẹbọ kí ni máa ń ṣe wá àwọn náà máa ń dẹ̀ kí lágbára lẹ́mìí wa tó sì já sí wípé tá a bá rí bàbá kan láyé ìran tó ayé yìí o tá a bá rí bàbá kan láyé àti ìyá kan láyé tó jẹ́ mùsùlùmí sàn wọ́n kírun lásìkò ó lè ní ń ṣe ṣìnà ń ta tẹ́tẹ́ ń gbẹ́ èèyàn ṣùgbọ́n kú sí mùsùlùmí mo nílò ó lè gé ẹṣẹ tó òun ṣùgbọ́n yóò wà àlùjánnà ṣùgbọ́n a rí ìyá pẹ̀lú bàbá ṣìnà ẹ̀rọ kò sí ohun tó jọ ó lè kò sí ohun tó jọ tẹ́tẹ́ ìbúyàn jẹ́jẹ́ ni mo lọ ṣùgbọ́n ọ̀ṣẹ́ bu ayé ẹ̀ta lọ kìyàmá ni tó bá kú bo ní lọ. Jàmá má gbìyànjú ẹ o kó dàl kìyàmá kó mọ wàlìjánà lọ yẹ ẹ pọlù bàbá ẹ bó inú náà o khalidina fiha abada iná gbére tí ò ní jáde kó nu ẹ mọ kódà ẹ̀kọ́ kan ọlọ́run ó mọ ní wà lọ́wọ́ àwọn tó wà nù náà ó wàá rí iye pé bàbá ẹ wọ́n ń jù báyìí nù náà inna lillahi. Mo fi ní gbogbo ohun tó bá gbà ní kó fún láyé fi tàn wọ́n kó bẹ lọ́hùn gan ìhun tó bá ń yí ọpọlọ wọn tó fi ń ṣe bẹ́ẹ̀ sẹ̀ súnmọ́ kó ẹjọ́ sọ̀rọ̀ ẹ dialogue ẹ sọ̀rọ̀ láàrin ayé ìhun tó lè ṣe náà fi padà ṣe kó tó kò láyé nítorí pé tó bá kò láyé ó tán ó yẹ kí ni ó tán. Allah sọ fún àrùn Muhammad Allah ni ma kana lin-nabiy wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikina walau kana uli qurba. Ọlọ́run ní èèwọ̀ ní fún rí Ànábì wa Muhammad àti gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí láyé mùmìnì láyé tó já sí pé ó wá gùn ẹ́ ń pé àwọn kèfèrí tí wọ́n ti lọ láwọn bàbá àti àwọn ìyá àtàwọn ọmọ tó kú sílẹ̀ ìsànà ẹbọ gbọ́n máa tọrọ àforíjì fún ẹ má dánwò láyé àti láyé bàbá ẹ bá kú kiri ẹ bá kú kiri àdó ọ̀tọ́ sí mọ́ wọ́n pọ̀lú ẹ̀rìn làásì ti tán kò sí kankan mọ́ àdúrà ò lè má ṣe fún ná má ṣe fún kò nídìí ẹ̀ ìyá pẹ̀lú bàbá àtọmọ́ òyìnbá pápá àmọ́sọ́njẹ òyìnbá pápá níbi kí ni adákìyàmọ́ ìyá àti bàbá ń wọnú náà ọmọ wà lìjánà lọ àbí ìyá àti bàbá ń wà lìjánà ọmọ wọnú náà lọ ó burú díẹ̀ jàmá ẹ ká tún bẹ̀ ṣe. kọ́nà wọn bá rí kí ọlá kókó àmọ́ ṣe àmọ́ ká gbìyànjú ká kẹ́kọ̀ọ́ èèyàn wá sọ eléyìí ń pé tó bá délé náà bàbá mo bínú sí yín gan o ayé iṣẹ́ ọmọ rẹ o fáwọn òbí yín o kèfèrí ló kù láàlá ṣe bẹ́ẹ̀ kódà ń sọ ń pa àwọn gan ló yẹ kó láàánú wọn àánú pé kí ni tá má kó síbẹ̀ ìyà tí ó jẹ wọ́n àánú kan ò lè wáyé lẹ́yìn ẹ̀ mọ́ ó láàánú wọn ó níkẹ́ wọn lẹ́mìí àwọn gbólóhùn tó yẹ kó sọ tó jẹ́ gbólóhùn ìrọ̀ lẹ́mìí àwọn nǹkan tó yẹ kó ṣe fún wọn tẹ́mi náà ó fi rọ̀ tó fi rí wọn fa padà kódà ó wà náà tó tè mọ́ lọ́wọ́ ó tè mọ́ lọ́wọ́ wọn tó bá fẹ́ gbé gínà pàpà ẹ fi gíní ilẹ̀ díẹ̀ kan kí tó bá fún àbí ó rí pé tó bá ti ń bọ̀ ọmọ èyí tó ń bọ̀ nísìn tó lè jẹ́ kíní yé nísìn ọlọ́run díẹ̀ ọmọ wọn á pòsì kẹsàn pàpà èyí náà ní ẹ̀ ń ṣẹ́gun ń ṣòro ìzàngbétọ́ ẹ sọ fún mi kíní náà ṣé òun ló dá yín ni ṣé òun ní fún yín jẹ ní fún yín mu ni òun ní wọ̀ yín láṣọ ni ṣé òun ló sọ yín dèèyàn láyé ni
ló ti ànábì Ibrahim wọn. ó rí pé pẹ̀lú àsìkò díẹ̀ ó bá ń sọ bá tún sọ sẹ́ yóò padà wá díẹ̀díẹ̀ níjọ́ kan náà sí kí ni ashhadu an la ọgbọ́n yẹn ni kó lò pọ̀lú wọn kọ́lọ́n kó ṣàmúlẹ̀ ní kọ̀ọ̀kan èyí tàbí kásẹ̀ kún lẹ́lẹ̀ wọ́n bí ànábì wa Muhammad ń pè é ànábì tálẹ́ni tó yẹ kí n ṣoore fún jù kí súnmọ́ tàtàkì ànábì wa Muhammad wọ́n ní ummuka yẹ wọ́n tún ànábì bí lẹ́kẹ̀yì wọ́n ní ummuka yẹ ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n ní kí ni ummuka ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n ní kí ni bàbá ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ǹjẹ́ a sì ń pè ànábì wa Muhammad ó gbé àánú tó pọ̀ sórí ìyàgò ti bàbá kí ló fà fáwọn nǹkan kan àkọ́kọ́ su'ubatul haml àti oyún kò rọrùn àmọ́ àǹdàláṣà mi gbé ní àwọn ọkùnrin pápá wọn ru oyún kí lọkùnrin rùn oyún tó rù ní pé omi náà rẹ ló wà àti ẹ̀nà wà lára ti tiẹ̀ náà tẹ̀yìn méjì wá pàdé pọ̀ ó dẹrù ńlá sínú ìyá ojú ẹ̀ lọ àbí ojú ẹ̀ lọ wà oyún kan ti sọ̀rọ̀. Ǹjẹ́ ìnira ń pa fẹ́ ru oyún ó lè ẹ̀yìn yà kọ́kọ́ ìnira ẹlẹ́kejì ìnira ń pé su'ubatul wad' ìnira ń pé mo fẹ́ sọ níjọ́ tí mo fẹ́ gbọ́mọ náà kalẹ̀ ìnira ń pé mo fẹ́ tọ́ ọmọ náà kó mú ọyàn aláyọ̀ ó lè ó lè ẹ̀rí ń kọ́rọ̀ tánàbí sọ ọ̀rọ̀ ni ọ̀nàbí ò ṣàbòsí bámbárí ẹ̀ agbára tó ní kọ́ ni ìyàwó ẹ̀ ní ó ti yé agbára tó ní kọ́ ni ìyàwó ẹ̀ ó ní agbára tó ní kọ́ ni ìyàwó ẹ̀ ní ló fi já sí pé ìyá ẹ̀ ká ṣoore fún wọn dáadáa á wá ṣoore fún bàbá pa dáadáa ṣe díẹ̀ kọ́lọ́n kó ṣàmọ́ lẹ́nu kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣe ọlọ́mọdé fáwọn òbí wa ọlọ́mọ ṣe wá ní pòkì fáwọn òbí náà ọlọ́run bólóhùn pé kèfèrí ni ẹ tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ ju tẹnu wa jáde sáwọn òbí wa méjèèjì gbogbo àwọn tán ti sọ tán tó kọjá àlánú ẹ̀ ìkọjá àlánú mi kí ni ọmọ mi ìpìyàn kèfèrí ó gùn ó yí lọ́pọlọ ó wá gbọ́ àdìsí yé lérí pé lẹ́ẹ̀mílíkì méje wọ́n lọ kó fún yẹ pé màmá ẹ gbà ọyàn tẹ fún mi láyé òun ní èyí ṣe yá mi mọ́ inna lillahi wa inna ilaihi raji'un ọlọ́run dákun ọbẹ̀ má jẹ́ àyà wèrè níbẹ̀ o eré burúkú ni o kọ́lọ́mọ ṣe ń ti tiwa kọ́mọ wa ní lẹ́ẹ̀mílíkì ló ń kó fún ya tòun kì í ṣe ya ti tòun mọ́ di kèfèrí ọlọ́run dákun àdánwò ni má fi kàn wá ọlọ́run gbogbo àwọn tó ti sọ di pátápátá tó ti padà ọlọ́run kó bá foríjì wọn àmọ́ yẹ kẹ́ fi dáadáa fi pàrọ̀ ẹ̀ kẹ́ tún bẹ̀ ṣe kẹ́ lọ bá yà yín padà kẹ́ kì wọ́n ọmọ mi wàláhì gbogbo ìṣòro tó ní láyé pátá tí ń sáyé káàkiri ń wọ kẹdúdú sọ́dọ̀ ní fún lérí tí ń kiri lolóhùn káàkiri kò ní ìdí ẹ̀ ò tó yá méjì ni màmá ẹ dákun má bí mo ṣẹ̀yìn àkàdé ó mọ nísìnyí ó ṣoríire ọ̀tàn gbogbo ayé òjì bẹ́ẹ̀ dandan lọ́sẹ̀ bá gbébì kan kò nídìí kankan mọ́ tó kọjá bẹ́ẹ̀ kò ń pè yẹ ẹ̀ka ń bínú sí kò ń ní ọlọ́run ní bó ṣe ń bínú sí èmi náà ń bínú sí kò ní ṣoríire láyé tọ́bọ̀ agẹ́bẹ̀ yẹ ká tún ṣe ká tún àrí náà ṣe ká sún àwọn ìyá wa ká ṣe wọ́n léèyàn ká pàtàkì wọn láwùjọ kí àwọn èèyàn máa gbé lágbájá nìyẹn jẹ́ kí ẹ ṣe náà wọ́n sì. ọwọ́ àdọ́wọ́ ẹ̀pọ̀ láwọn ọ̀rẹ́ bàbá àti ìyá ẹ̀ má fi wọn fi ṣeré tá má ti kú súnmọ́ wọn gẹ́gẹ́ ló pa àwọn méjì pọ̀ àwọn fàmí bàbá ìyá ẹ̀ dákun èèyàn méjì ló kù ní Islam lọ́dọ̀ ẹ̀ nínú wọn gbogbo àti kìkì fèrè ni wọ́n dákun sí wọn ní mùsùlùmí kò sí wọn papọ̀ dákun má jẹ́ kí ẹbí kó tọwọ́ ìyá láti bàbá ẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ kọ́lọ́hún kó pẹ́ nípa àwọn àṣẹ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا كلنا ولا تكن علينا وانصرنا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله.